ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Gbogbo òrìṣà tí ń bẹ láàyè. Gbé mi sókè àwọn òrìṣà dìde. Fàwọn lọ́wọ́ sókè. Ọmọ Yorùbá Koiki Media mo kí yín o Ìjìnlẹ̀ mo kí yín o ọmọ Lúkà mo kí yín o ọmọ Bọ̀tá gbogbo yín mo kí o fún ara ní London gbogbo yín mo kí Tẹ́lẹ̀ ọmọ ológo gbogbo yín mo kí ṣé àmàlùkò yèyé dára ọmọ mi ní Germany gbogbo yín mo kí ṣé àmàlùkò gbogbo mídíà ní diaspora Ọ̀túnba Ozen ó sì rí mí àti chairman lọ láíláí ni o lágbára Ọlọ́run o Yorùbá nation ìgbọ́ dáadáa ẹ̀rú dáadáa ní agbára Ọlọ́run àádélẹ̀ lérí èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní awareness lérí pé àwọn ìlú kọ̀ọ̀kan ìlú tó wà lẹ́yìn Yorùbá wọ́n jẹ́ 13,700 ìlú tó wà ní Yorùbá. Kwara State nìkan a ní over 700 ìlú nílùú kọ́ wà Kwara State over 700 ọba aládé tó sì wà ní Kwara State 114 lọ́ba tó wà Kwara State so 2.6 million òun ni population Yorùbá tó wà ní Kwara State out of 16 local government Yorùbá ní 12 local government so ilẹ̀ Yorùbá táwa wà yìí ní Kwara State lọ́wọ́ tá a wà yìí ìrọ̀rùn gbọ́dọ̀ bá wa ń bẹ̀ o a nílògùn ajínigbé o òróró ò ní jí wa gbé o kí ló mú Yorùbá nation jáde ọ̀nà méjì náà ni ìta fẹ́ àti tá a fẹ́ kí ni tá a fẹ́ ni pé nílẹ̀ Yorùbá a fẹ́ kó máa jí wa gbé mọ́ ṣé a fẹ́ kó máa jí wa gbé ká máa lọ sóko láàárọ̀ kùtùkùtù ká dé nírọ̀lẹ́ kọ́mọ̀ sí pé bòròró tápà wọ́n wá ń jí wa gbé lóko so nílẹ̀ Yorùbá a fẹ́ kí àlàáfíà ọjọba lọ́dọ̀ tó afẹ́ àbáfẹ́ ìlú ìjárà sí tá a wà lù ìsálù sí ìjárà sí ìsálù sí òwú sí gbogbo ìsísí gómìnà náà ní gbogbo ẹ̀ àbí ojú ṣe ohun sí agbára náà wọn ò ní jí wa gbé bẹ̀ o kí làwa ń fẹ́ ń bẹ̀ àlàáfíà là ń fẹ́ o ká lọ sóko láàárọ̀ ká dé pẹ̀lú àlàáfíà tó di bí aago méje alẹ́ ká gbàgbé pé àmọ̀ gbàgbé sísóko ká lọ mú wá ká wá rọ́mọ kékeré bá a ṣe ń jọ wà ní láti 1960 tó fi wọ 70 ó di 80 ìgbà tí Ṣàgàrí débẹ̀ lórí pé wọ́n ń dọwọ́ rú lákọ́gbọ́ mẹ̀tàzénì bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ní àti 80 ní o ìgbà tó kọ́kọ́ bá kiri ẹ̀rẹ́ àwọn èèyàn àjẹ́ àwọn òfurangba yẹn wọ́n dá mẹ̀tàzénì lẹ̀ níìsì ó ti wá kó mẹ̀tàzénì ó ti di Boko Haram Boko Haram ó ti di sakisaki ó ti di banditi ó ti di isuwadu ó ti wá di tẹ́rọ́rìsì ní àgbáyé nísìnyí báyìí ìlú Nàìjíríà ibi tó ti ń pààyàn jù àwa ní nọ́mbà 3 lẹ́yìn Iraq àti Afghanistan Nàìjíríà ló wà ní nọ́mbà 3 àwọn ọmọ Yorùbá ọmọ aládé ni wá ṣe ẹ̀rọ lé lórí abẹ́ ìládé ẹsẹ̀ kábíyèsí fún mi. ọmọ aládé ni wá gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ròyìn wá sínú Kùránì tájù díìnì
adé gidi ni alimusawamatu àmì lọ́jẹ́ àdátùmúlùkọ̀lá àfìríkìyà tá a fi ń dá àwọn ọba ilẹ̀ áfíríkà mọ̀ ìrànwọ́ èso oníláwà ní àìwéríwélu o òtútù ò ní pawọ́ o ẹni tó tútù bá mú ló máa ń ẹ̀sọ́ ìrànwọ́ ìṣiṣẹ́ olótútù ọlọ́run tó tútù pa wá tó ní agbára ọlọ́run ìrọ̀rùn là ń fẹ́ fúnra wa nílẹ̀ Yorùbá a sì fẹ́ kí ìrọ̀rùn ó jẹ́ káàkiri kọ́kàn ó lè balẹ̀ wọ́n jí ọba gbé àbúrò ìjọba gbé èmi ọ̀gbọ́n o tí mo bá ti kó ń bì yìí a fẹ́ lọ sí ọ̀dọ̀ ọba tí wọ́n jí gbé tí wọ́n gba 3 mílíọ̀nù lọ́wọ́ nílùú Ìgbẹ́ gómìnà ilẹ̀ gómìnà kí Fúlàní kan wá kọ́ wá jí ọba ìlú tí wọ́n gbé àní faramọ́ ní Kwara o tó ti yé báyìí sí ní agbára olóò ibẹ̀ là ń lọ báyìí afẹ́kọ̀ọ́ kí kábíyèsí sáàfin fẹ́ jí gbé tòká tó tẹ̀lé ra ká ṣe àyẹ̀sí sí kọ́mọ̀lá pé bóyá àkì bọ̀t lágbára Ọlọ́run ilẹ̀ gbọ́dọ̀ ò ní parẹ́ o ẹni tó wá jẹ́ aṣíwájú wa nílẹ̀ gómìnà Dr. Professor Engineer Alhaji Ọládìméjì Ìgbàjà Jagunmólú ọ̀fi gbogbo ìgbà gómìnà tó jẹ́ fọ́ndà Alikima University pátàlákì o àti àwọn bísọ̀pù ẹjọ́ tẹ́lọ́ sọ̀rọ̀ yẹn. Oyèdépò tó wà ní Kwara bí lóòmù àrán gbogbo àwọn èèyàn wa tó wà lọ́fà tá ń ṣe ti Yorùbá àti òpúpọ̀ gbogbo àwọn ọba wa tájẹ́ first class ọbẹ̀ lérí ọba Olúkòfò Àjàṣẹ́ Èkó ọba ọlọ́fọ̀ ọ̀fà ọba Olúsì ọba Ìjáràsí tó fi dé Olúwọ̀bí owó tó fi dé ọba Ìgbàjà tó fi dé gbogbo àwọn first class tó jẹ́ àwọn 9 náà jẹ́ first class àwọn yòókù wọ́n jẹ́ second class third class gbogbo yìí la kí o ilẹ̀ gómìnà ò ní bàjẹ́ o sàmí fúnlẹ̀ gómìnà lámàrílẹ̀ gómìnà o ní jíba gbé mọ́ o ilẹ̀ Yorùbá lè rí ọmọ Yorùbá nation ọmọ ẹja o lè rí ọmọ Yorùbá nation ọmọ jí ìkẹgbẹ́ o mọ Yorùbá nation kọ́mọ dá nǹkan rú o Yorùbá nation is a symbol of peace and wisdom. It's a seed that can never die. Ilẹ̀ Yorùbá àlàáfíà là ń wá. Ìtí ń dùn wá lẹ́mìí òun làwa ti sọ òun. Pé bá a ṣe fẹ́ kí ìlú tí wọ́n rí ká máa gbí wẹ́rẹ́ ká máa kọ́lé ká máa ra mọ́tò. Wọ́n jiyàn gbé kò sí ìlú wa tẹ́lẹ̀. Ìlú òòlù ilẹ̀ Haúsá ló ti máa ń pààyàn. Wọ́n lọ́dọ̀ tí wọ́n bí àgbọ̀ tẹ́lẹ̀. Bọ̀tìgbà tó wà láì ṣẹlẹ̀ lórí pé àwọn èèyàn àkáyà lórí pé wọ́n jí wa gbé. Ṣáà fẹ́ Boko Haram ilẹ̀ Yorùbá bá fẹ́. Ilẹ̀ gbọ́dọ̀ ṣáà fẹ́ Fúlàní kó máa jí wa bá fẹ́. Àbọ̀ tí wọ́n fẹ́ Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Ẹ mọ̀ pé iṣẹ́ wa fúnlẹ̀ wa. ọmọ òbí ilé màwá o ilé wa ọmọ Yorùbá o ilé wa o ọmọ òbí ilé màwá o ilé wa.